hi-tunezradio 1000.1 FM. kábíyèsí rẹ ọba tí ò fọ́ fẹ́nì kankan àmọ́ tí gbogbo ẹ̀dá alààyè fọ́ fún. ìwọ lọba tí ò yí padà àmọ́ tó lè yí gbẹ̀dá padà sí dáadáa láàrin ìṣẹ́jú àáyá. kábíyèsí rẹ ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà ògo ni forúkọ rẹ o. Bẹ́lórin Bami K1 Ultimate ni mo fi ń kí wa káàbọ̀ sórí ìkànnì yìí hi-tunezradio 1000.1 FM tó mì ìgboro títì. Bí tí ìyórúkọ mi padà ìtùnúlúwa ni mò ń jẹ́ Adékúnlé mi bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ ṣàlè jẹjẹ bẹ́ẹ̀ni tí ò róbìnrin àtayá àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Ẹ̀jẹ̀ làbọ̀dé bí mo ṣe jáde lọ. Èmi lọ́mọ ojúrò ń gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọṣẹ̀ bọ́rà ìlú màfọ̀ bó bá kìmí títí kìmí délé ìyá mi. Èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kán ìkọ́ntẹ̀ ìkan tó kù lọ́ fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. Onímọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ìrèrè jẹ́. Ẹkún lé là ń kára lé ẹ káàbọ̀ là ń kèrò ọ̀nà ọdẹ odò bí o. Ẹ làbọ̀dé. Láì gbókùn lọlé olóró lẹ́ni ó yẹ ẹja kọ́nà agbami ètò. Ká ṣe pápá bí ẹni fẹ́ ràrèké ń pápá o. Àbọ̀ gbogbo ní mẹ́rẹ̀ẹ́rẹ́. It is never too late to start all over again. Ẹ bá ń yọ lọ́ọ́ yálù wọn. If you are not happy with your situation in 2023, you can make it happen in 2024. That's the same thing that you try in 2023 that you failed. When they try again in 2024 differently, that's the same thing. Nǹkan kan ṣó tó ṣe lọ́dún 2023 tó kùnà yẹn. O lè túnṣe ní ọ̀nà àrà ọ̀tọ̀ lọ́dún 2024. Kọ́lọ́hún dẹ̀ ṣàmì sí. Don't be stuck, my brother, my sister. Move on and do better. Ọmọ àlímọ̀ ṣàǹtì. Tẹ̀síwájú kò dẹ̀ ṣe dáadáa. Ìyàmú ògbéré tá a wílé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olólùfẹ́ mi ẹ̀yin èjìká tí ò jẹ́ káṣọ jábọ́ lọ́rùn mi. Ẹ̀yin tẹ̀ ń bá mi kọ́mẹ̀ntì tẹ̀ ń láìkì tẹ̀ ń repost. Just keep the fire burning in 2024. Ẹ jẹ́ máa rọ́wọ́ yín. Ọwọ́ yín dá. A ní máa rí jù báyìí lọ lórí ètò lẹ́yìn ìtùnúlúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Mo ní ẹjá máa ṣe dáadáa ká máa já rìsíìtì rẹ̀ pamọ́ nítorí èyí kọ́ nítorí ọ̀la ni. Mo sún lẹ́yìn mo ṣàìsí ire o.